Kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ará mi? Ìgbà wo nìkan ṣẹlẹ̀? Ibi tá a ti ń sọ̀rọ̀ Ṣáńkú lọ́wọ́ lèmi tó jáde. ọmọ tí mo kọ́ bí kò ṣe Malik yẹn ọmọ mi. Subhanallah walhamdulillah. Irú àdánwò tún lè lé nítorí Ọlọ́run. kò sì ní bínú bẹ́ẹ̀ mọ̀. àwọn àbọ̀ bínú. Ọlọ́run jọ̀ọ́ ṣàánú wa. Ibrahim Chatta lost his son. gbogbo ẹ̀gẹ́ tó ṣe Áfíríkà là wákàlà lẹ́gẹ̀. yes. ó dá September kí ló dé September kí ló ṣẹlẹ̀ ó ṣe jẹ́. ṣé gbogbo wa la ti rí ilé yìí ó lè kéka mí mọ́ how true this is wọ́n ní Ibrahim Chatta lùzọmọ gẹ́gẹ́ bí a ṣe rí lórí fọ́nrán tí wọ́n kọ́ fún wa òun dà wípé Ibrahim Chatta fúnra rẹ̀ ló kọ sórí Instagram page òun rẹ̀ nígbà yìí. Ẹ̀rí Ibrahim Chatta Lord DP is in oil ni mo ṣe fẹ́ pé orúkọ yẹn ní kọ inna lillahi wa inna ilayhi raji'un. Ya Allah, you are the knower of all things. Rest on dear son. Àmọ́ how true àmọ́ bóyá òun ló ṣẹlẹ̀ sí bóyá èèyàn kan tí so àná ọmọ tí wọ́n dẹ̀ kọ kíní sí èmi ò mọ̀ bóyá ọmọ ẹ̀ ni so Ọlọ́run kó ṣàánú. A sì ń ṣe òjòjò tí mọ́mi Adépéjú lọ́wọ́ Péjú Ògúnmọ́lá lọ́wọ́ ni tí a tún gbọ́ ilé kí Ọlọ́run ṣàánú fún wa o kí Ọlọ́run kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o torí wípé Ọlọ́run má jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi àdúrà tèmi o gbọ́ Ọlọ́run má jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ torí mo ṣe wo fídíò Ibrahim Chatta of recent when he said pé he is 55 kí èèyàn máa gbókò ọmọ sí bẹ́ẹ̀ yẹn kò ń ṣe nǹkan gidi kì í ṣe nǹkan tí èèyàn máa ń gbàdúrà fún èèyàn ń gbàdúrà pé kéèyàn mọ̀ sáré ọmọ kí Ọlọ́run kó ṣàánú fún wa ni o tó bá jẹ́ pé kíní ẹ wò ẹni 1 hour ago lélẹ̀ post ẹ̀ àwọn èèyàn tí ń post láti bí 4-5 hours ago Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé òun ni ó ṣẹlẹ̀ sí kí Ọlọ́run kó ṣàánú wa ìròyìn ìbànújẹ́ líle kò ń ṣe nǹkan tí èèyàn ń sáré spread mi ò mọ how true this is tí àwọn èèyàn ti ń sáré spread ẹ jọ̀wọ́ ẹ máa bá a fi àdúrà ran Ibrahim Chatta lọ́wọ́ kí Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa ó dàárọ̀ o.